ní Nàìjíríà àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé wa. Iṣẹ́ kò sí lópin ìgbàgbé kí gbogbo wa rọ́wọ́ orí àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé wa. Adájọ́ wa la fi ń sọ̀yà àwọn kò gbé ká lórí iṣẹ́ àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé wa. ẹ ṣeun ní gbogbo tí ẹ bá ti ń gbọ́ iléeṣẹ́ rédíò OGBC 90.5 FM Ìbàrà nílùú Abẹ́òkúta. gbọ́ mi dáadáa o, olówó òní ó mà lè di tálíkà lọ́la o, tálíkà òní ó lè dolówó lọ́la. jọ̀wọ́ mo bẹ̀ ẹ́ ni o, ọ̀rẹ́ wa má ṣe fẹ́ni kejì ẹ ṣe yẹ̀yẹ́ pàápàá nítorí owó. owó fún ni ṣùgbọ́n kò téèyàn o. bí èèyàn bá jẹ ẹ́ lówó má ṣe fi kanjú kó sìn ín nítorí ẹ̀yìn ọlá ni ó. ẹni tó jẹ́ ní gbèsè lónìí ìwọ náà lè jẹ́ lọ́la o, tàbí kí nǹkan míì kó bọ́ sáàrin yín lọ́la. torí náà ó yẹ o kó o lẹ́mìí káàánú kó o má ṣe sọ àsọtán ọ̀rọ̀. àsọtán ọ̀rọ̀ ò dá o, ẹ̀yin lóhùn bó bá bọ́ kò ṣeé kó mọ́. àwọn ẹlòmíín bẹ̀rẹ̀ o nítòótọ́ tí wọ́n rọ́wọ́ ní sísan. bí wọ́n bá jẹ gbèsè wọn kì í fẹ́ láti san. síbẹ̀ náà má ṣe fìbínú àti àsọtán ọ̀rọ̀ ṣe o, fọgbọ́n àti sùúrù yanjú ẹ̀. jọ̀wọ́ má ṣe onígbọ̀wọ́ ń tágbára ẹ ò tó. ẹni tí ò lẹ́sẹ̀ kì í dúró. má ṣe pọnmọ tẹ́sẹ̀ máa wọlé o. ṣùgbọ́n bó o bá nípá láti ṣoore ọ̀rẹ́ wa má ṣe kọ̀ láti ṣe é. àbíamọ kì í dájú. ẹni tí wò ó ṣe onígbọ̀wọ́ ẹ ìwà ẹ yóò sọ fún ọ o. ìwà èèyàn ni kó o wò. má ṣe wo orúkọ àti ipò kíwọ tó ṣe onígbọ̀wọ́ fẹ́yàn. èyí ni mo fi kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò wa, ètò yín aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe kárí ayé. èmi kan náà ni o, Olumuyiwa Bamgbose lórúkọ tèmi. OGBC 90.5 FM Ìbàrà nílùú Abẹ́òkúta. ibẹ̀ láwà tá a ti ń kàn sí ẹ̀kú kalẹ̀ mò ń bọ̀. ó bá ti yá kí n tún pẹ́ mọ́ pẹ̀lú mi lórí ètò lónìí. màmá wa jẹ́ Olawanle Bisiriyu, àwọn náà ti wà ń kalẹ̀ pẹ̀lú mi. màmá wa ẹ bá mi kí àwọn èèyàn wa nílé ní kìtì aláfọwọ́sowọ́pọ̀. mo kí gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù ní ìpínlẹ̀ Ògùn wípé a kú ojúmọ́ òní o, àsìkò ọrọ̀ ajé Olúwa ò ní jẹ́ kán fi ẹgbẹ́ wa bú wa o. àmín àṣẹ Ìdùmarè. ẹ ṣeun kókó tí àjọ máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ lórí ètò wa tòní ni ewu tó wà nínú ìṣàkóso ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti bá a ṣe lè dènà ẹ̀. màmá wa ó dá mi lójú pé ẹ̀yin náà mọ̀ pé ìlú wa ògiri wa ni gbogbo wa tí a kóra wa jọ pọ̀ sínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájùmọ̀ṣe, àbí bẹ́ẹ̀ kọ́? bó ṣe rí nìyẹn. kò la kò ṣàgbénu wa àbí
kò dẹ̀ sí nǹkan míì tá à ń tà ju owó lọ ṣùgbọ́n níbikíbi tí ọ̀pọ̀ èèyàn bá ti wà ó yẹ ká mọ̀ wípé a ò lè ṣàláì ní àwọn kùdìẹ̀kudiẹ kan ń bẹ. bó bá wá rí bẹ́ẹ̀ kí làwọn ewu tẹ́ ẹ rò pé ó wà nínú ìṣàkóso ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti pé báwo la ṣe lè dènà ẹ ṣe àwò. ẹ ṣe olùdarí ewu tó wà nínú ìṣàkóso ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ó pọ̀ bí gbogbo wa náà ti mọ̀ wípé àkójọpọ̀ àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ewu ló máa ń wà ń bẹ nínú ẹ̀ náà láti máa rí àìgbọ́ra wáyé nínú ẹ̀ náà láti máa rí ìjẹnilẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ẹ mọ̀ wípé òfin ò gba gbogbo ọmọ ẹgbẹ́ láyè láti jẹ́ adarí ẹgbẹ́ òfin gbà wọ́n láyè pé káyọ̀ ẹni 3, 5, 7, 9 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káyọ̀ wọn gẹ́gẹ́ bí ẹni tí ó máa ṣe àmójútó àti àkóso ẹgbẹ́ àwọn tí a wá yàn yìí ní ẹrù ìdàgbàsókè ẹgbẹ́ ló wà lọ́wọ́ ẹ̀ torí bí wọ́n bá ṣe dáadáa ó máa hàn tó bá dẹ̀ jẹ́ ìdàkejì ẹ̀ náà ni ó máa hàn síta so ìyẹn ni a ṣe sọ fún wa wípé ewu tó wà nínú ìṣàkóso ẹgbẹ́ pọ̀ èkíní bẹ́ẹ̀ ni wípé pàápàá ẹgbẹ́ tó bá jẹ́ ká fi owó pamọ́ ká fi yá ara wa a máa ń rí àwọn àìṣedéédé tó máa ń tọwọ́ àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ wá nípasẹ̀ bóyá ẹni tó ní tọ́rọ́ tó yẹ ká yá ní sísì ká lọ yá ní sílè kan nípa ojú ìṣáájú tàbí ká sọ pé ìyàwó alága ni ọbàkan alága ni ìkan olùdásílẹ̀ ni kò sí ohun tó gbọ́dọ̀ béèrè tá à ní ṣe fún a dẹ̀ mọ̀ wípé gbogbo ohun tí àkóso ẹgbẹ́ wa dálé lórí òfin ni la fi gbé sílẹ̀ ó ti sọ fún wa iye ìlọ́po tá a gbọ́dọ̀ yà nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ó bá jẹ́ olùdásílẹ̀ ó bá jẹ́ ìgbìmọ̀ ó bá jẹ́ ìyàwó olórí ẹgbẹ́ ohun tí òfin sọ la gbọ́dọ̀ tẹ̀lé gbogbo náà la dẹ̀ mọ̀ pé ohun tá a tún pèsè jù tá à ń polongo jù nínú ẹgbẹ́ aláfọwọ́sọ ni equal right ìyẹn ni pé ẹgbẹ́ kó ga jù kan lọ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ bí gbogbo wa bá ṣe jókòó láti máa bára wa ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn olórí ẹgbẹ́ míì máa ń fi ọwọ́ rọ́ àwọn nǹkan wọ̀nyí sẹ́yìn èyí tó sì máa ń ṣe okùnfà àkóbá ìdènà fún ìdàgbàsókè ẹgbẹ́ inú ẹ̀ náà la tún ti rí kí àwọn tó àpẹẹrẹ wọn ní ìgbìmọ̀ kọ́wọn náà tún máa yá owó tí ò tọ́ fún ara wọn nítorí pé wọ́n ti láǹfààní sí owó ẹgbẹ́ ṣe mọ̀ pé wọ́n fẹ́ gbowó báǹkì o ọmọ ẹgbẹ́ lè má mọ̀ tí akọ̀wé akápò àtàlága ẹgbẹ́ tí wọ́n bá ti ríra wọn àbúṣe ti bùṣe kò tí ẹ pẹ́ dandan káwọn mẹ́tẹ̀ẹ̀ta tún ríra wọn tó bá jẹ́ ní méjì péré ló ríra wọn tọ́rọ̀ wọn wọ̀ wọ́n á gbé owó jáde láláì jẹ́ kí àwọn ọmọ ìgbìmọ̀ tó kù pàápàá kí wọ́n mọ̀ débi pọ́mọ ẹgbẹ́ máa mọ̀ irú àwọn owó báyìí ẹni tí owó tí ò tọ́ sí wọn ní ọ̀pọ̀ ọgbà òun ni wọ́n máa ń gbà tó dẹ̀ jẹ́ pé àti dá padà ó máa ń di ìnira láti bẹ̀ lọ tá a bá wá rí ọmọ ẹgbẹ́ tó nílò owó tí ò dé yáwó rí wọ́n wá sọ pé kò sówó ńlẹ̀ nítorí pé àwọn ti yá owó tí ò yẹ kí wọ́n yá owó tí ò tọ́ sí wọn wọ́n ti gbà á àwọn ewu tó wà ńbẹ̀ náà nìyẹn ìgbà míì náà dẹ̀ tí wà tó jẹ́ pé ọ̀pọ̀ ẹgbẹ́ olùdarí ẹgbẹ́ míì náà wà tó ní èròǹgbà tó dára fún ìlọsíwájú ẹgbẹ́ ṣùgbọ́n irú ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n lè má wà lówó lọ́wọ́ láti lè ṣe èròǹgbà ojúṣe wọn bóyá àrẹ́gbẹ́ tó ń kọ́lé epo àrẹ́gbẹ́ tó ń kọ́ shopping complex àrẹ́gbẹ́ tó ń kọ́ estate wọ́n ní owó ni lọ́ ṣiṣẹ́ ohun àwọn ẹgbẹ́ mìíràn ṣùgbọ́n agbára wọn ò ṣe nítorí wípé irú àwọn ẹ̀dá tó wà nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ̀dáwó wọn kò gbé pé ká máa ṣerú àwọn project ńláńlá bẹ́ẹ̀ ẹ rí i pé à ní shopping complex à ń dálé epo àwọn ẹgbẹ́ ńlá tó jẹ́ pé bóyá bí àwọn oníṣòwò tàbí àwọn ẹgbẹ́ ńlá tó jẹ́ ti òṣìṣẹ́ ìjọba tí èrò pọ̀ ń bẹ ni wọ́n máa ń sábà ṣe torí náà láyé sọ wípé ìka ò dọ́gba ibòmíì wà tá a rí ẹgbẹ́ tó ní èrò níbẹ̀ tó dẹ̀ ní owó tó ń lè fi ṣe ohun tó fẹ́ ṣe fún ìdàgbàsókè gbogbo ọmọ ẹgbẹ́ àti ẹgbẹ́ náà ṣùgbọ́n ẹgbẹ́ náà la tún rí ẹgbẹ́ tí kò ní ọmọ ẹgbẹ́ púpọ̀ tí kò sì rí owó tó fẹ́ lò láti fi dá bírà láti fi gbé orúkọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ga ṣùgbọ́n ìwọ̀nba tó níyẹn náà ó mánéèjì lábẹ́ ilé ẹ̀ débi wípé ó ń ṣe àǹfààní
fún àwọn ọmọ ẹgbẹ́. ẹ máa ṣe ń ṣeun o bí mo bá gbọ́ yín yé dáadáa yẹn fi hàn pé àìtẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ nínú gbígbówó jáde ó ń ṣe àkóbá púpọ̀. number one problem wa ni. ó mà ṣe o ní ẹnìkan kọ́ o àwọn tí a fi ṣe alákòóso yìí náà bí alága kápò akọ̀wé àwọn náà máa ń ṣe ipò wọn lò lọ́pọ̀ gbà ní tí ò tọ́ sí wọn wọ́n máa ń ṣe é àti pé ojú ìṣáájú pàápàá ó ń ṣe àkóbá ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí tọrọ wọn gbé sílẹ̀ kọ́lé lọ́wọ́. àwọn nǹkan yìí jẹ́ àwọn ewu èyí tí ó wà nínú ẹgbẹ́ ẹ ṣeun ẹ wá já wò báyìí ǹjẹ́ ewu kọ́kọ́ ni ti àwọn onídùúró mo fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ síbí yìí. ẹ ṣeun ṣẹ́rí tó nídùúró yẹn ó dàbẹ́ ni pé ẹbí yẹn wọ́n gbogbo wa ló wà. lọ́nà wo. torí wípé a jẹ́ kí wọ́n mọ ohun tó ń pè lónídùúró nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ó fẹ́ẹ̀ jẹ́ pé ilẹ̀ ti mọ́ káwa náà tó rí ewu tó wà ńbẹ̀. ká tó jí. nígbà táwa díẹ̀ láṣẹ bẹ̀rẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní analyze àwa ń gbé yẹ̀wò fún wọn àti wẹ́wẹ́ ìdí tí mo sọ pé gbogbo alájẹ̀bi ni pé àní tó bá fẹ́ yáwó ní ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ o gbọ́dọ̀ ló ní dúró méjì o tó jẹ́ ọmọ ẹgbẹ́ o ó tán nǹkan tá à ń fún wọn ni. but later on àtàwa rí àwọn àléébù tó wà ńbẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní ìlà wípé onídùúró yín yẹn o ìdajì inú owó tẹ́ fẹ́ yá òun ló ń dúró fún o ṣé àmọ́ pé tẹ́ bá fẹ́ yá 100,000 ẹ̀yin ti ní 50 onídùúró yín méjèèjì máa ní 25 totaling 50 tá bá rò mọ́ tí ó máa jẹ́ 100 tí ẹgbẹ́ yá yín. ohun tí onídùúró méjèèjì wá ń sọ ni wípé tẹ́yìn bá ti lè àbí tó fi sọ ni pé tẹ́yìn bá ti lè san ìdajì nínú owó tẹ́ ẹ yá yẹn which is 50,000 naira ẹ ti tú okùn lọ́rùn àwọn onídùúró yín. okùn ta ni wọ́n tú lọ́rùn wọn ni wípé onídùúró yẹn lè wá jẹ àǹfààní ẹ̀yáwó nínú ẹgbẹ́. ṣùgbọ́n gbogbo bàtà tó wá ń ṣe ìkéde tá à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ onídùúró ṣe bówó tán nínú ẹgbẹ́ ni wọ́n á ní kàn fi ṣe collateral náà máa fi ṣèdúró. àwa discover pé ọ̀pọ̀ onídùúró fúnra rẹ̀ ó ti gba lóònù tí ò tí ì sọ tán lórí owó tí ó ti gba lóònù tí ò tí ì sọ tán yẹn lòun náà tún máa wá fi dúró fẹ́lòmíì ẹjọ́ níbo ni collateral security yẹn wà kò sí mọ́ tó bá tẹ̀ wá jẹ́ nìkan ṣe ló dúró fún ìbátúndà onídùúró mi dúró fún 20 èèyàn nínú ẹgbẹ́ kódà ẹlòmíì gan òun tí mo pòun tẹ̀ dúró fún ìyá alágbájá bàbá tẹ̀mẹ́dọ̀ nígbà tán bá lọ sí ìwé tọ́rọ̀ bá di kẹbuyẹrì ló máa ní sóhun ló ń dúró fún ṣá ìgbà tán bá gbé pé wo orúkọ ẹ̀ rè signature àti date ẹ̀ ló máa ní òun ti gbàgbé so ọ̀rọ̀ onídùúró yẹn ó ti ṣe ọṣẹ́ tó pọ̀ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ìdí nìyẹn tẹ́ fi ń rí ọ̀rọ̀ overdue loan tó fi ń pọ̀ sí àyàfi àti àbí a bá lè tẹra mọ́ ìkéde yìí ká sì bẹ̀rẹ̀ sí ní lara wa lọ́yẹ̀ wípé a gbọ́ ẹ̀yin tẹ́ ti ṣàṣìṣe ìlátẹ̀yìn o ṣùgbọ́n ẹ̀yin tí ẹ̀ ń jáde ní wákàtí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tẹ́ bá fẹ́ yáwó owó tẹ́niyẹn ní ni security collateral security tó fi dúró fún owó fún gbèsè tí ọ̀rẹ́ tàbí èèkàn ẹ̀ tó yá tí ẹni tó dúró fún yẹn tí ò bá lè san ìdajì padà nínú lóònù ìyẹn fi hàn wípé ẹ̀yin méjèèjì tẹ́jú nídúró ẹ̀yin náà ní láǹfààní láti yá owó nínú ẹgbẹ́ torí owó tí àwọn méjèèjì yẹn ní òun ni security fún lóònù tí wọ́n fún ẹni tí bí tá a bá lè ṣe àlàyé yẹn fún wọn tó bá lè yé wọn bẹ́ẹ̀ ni ẹ rí wípé àwa tá à ń gba lóònù pàápàá tá kì í bìkítà a bẹ̀rẹ̀ sí ní bìkítà torí ẹni tí ó jẹ́ onídùúró òun náà ní ìdí lóònù bóyá ọmọ ẹ fẹ́ wọlé ìwé ó dẹ̀ ti mọ̀ ṣé máàcì la wà bóyá by August tó máa sanwó léèwé ó dẹ̀ ti dó fèèyàn ní máàcì yìí tẹ́ni ẹ bá ti gbà á máa ṣọ ni á dẹ̀ máa sọ fún pé torí Ọlọ́run tètè san dájì inú owó ẹ̀ yìí tèmi náà lè rí àǹfààní jẹ tó bá di oṣù kẹjọ ọdún kó má bàa jólùdè náà fún o. ṣe mọ̀tá bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo yẹn ayéra wa. ẹ ṣe ń fẹ́ ń màmá wa jẹ́ Olawanle Bisiriyu OGBC 90.5 FM ìbáraẹ̀lú Abẹ́òkúta ibẹ̀ láwà lórí ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé ẹjẹ́ àdókèlè ọ̀nà ká tó tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Àwọn ni ó dàbí agbóhùn fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. OGSCOFED
bẹ́ẹ̀ ni o ọ̀nà kan ṣoṣo tá a lè fi mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ara wa òní dídarapọ̀ mẹ́gbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe bá a bá ti wá jókòó nínú ẹgbẹ́ yìí gan-an bẹ́ẹ̀ náà la ṣe bára wa o bẹ́ẹ̀ bá ń tẹ̀lé wa lórí ètò yìí kókó tá à ń bára wa sọ ni pé àwọn ewu tó wà nínú ìṣàkóso ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti ọ̀nà tí a lè fi gbà dènà. tó bá yẹ pé a níbi health scheme ni irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti ṣẹlẹ̀ ó yẹ ká ní àjọ kan tó máa bá wa ṣe agbátẹrù àmójútó ẹ̀ tí ò ní jẹ́ kí ó pa ẹgbẹ́ lára bíi health insurance even gan pàápàá ọ̀rọ̀ overdue load náà kò sí tó stop wa kárí bíi loan insurance company kan tó lè máa bá wa ṣe àti gbìyànjú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló fò lálọ́ bá wọn láwọn ò lè ṣe insurance lórí owó tẹ́ni tó gbà ó tí kù tó sì ń rìn lórí ilẹ̀ tẹ́ni tó gbà ó tí kù tó sì ń rìn lórí ilẹ̀ tó bá yẹ pé ẹni tó gbowó ó kú nísìnyí àwọn lè take up gbèsè aláìsí yẹn ṣùgbọ́n irú eléyìí náà mo mọ̀ pé tó bá yá torí a ní nígbà kan nígbà yẹn worldwide insurance wọ́n ní bó ṣe máa ń bá wa ṣe adíyelófò lórí owó wa ó dẹ̀ ní iye tọ́mọ ẹgbẹ́ kọ̀ọ̀kan san bóyá 100 naira ni wọ́n san so tó bá di wípé o ní problem o lè sanwó padà bóyá health wise ni o tàbí nǹkan míì àwọn owó tó bá ti ní insurance yẹn á wò ó ti ní àwọn guidelines tó bá ti rí pé ó ti jẹ mọ́ ohun àgbékalẹ̀ tiwọn wọ́n á bá san owó ẹ̀ ṣùgbọ́n nígbà tí ayé olófò tó jẹ́ tiwantiwa yẹn tí ò ti sí mọ́ láti ní irú ọ̀kan bẹ́ẹ̀ a lè jí nípasẹ̀ oore ọ̀fẹ́ Olódùmarè àlejì àti pé ìmọ̀ àwọn àgbààgbà tó ti pẹ́ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àwọn tó jẹ́ agbátẹrù ètò yìí gbà náà gbogbo wọn tí kúrò lórí èpẹ̀ wọ́n sì wà ńbẹ̀ tá a bá rí tó bá yá wa tá a ti ṣe àwọn ìwádìí tó jinlẹ̀ tá a dẹ̀ ní owó tá a lè fi ṣe lọ́wọ́ àwọn èèyàn tó máa bá wa ṣagbátẹrù ẹ̀ Olúwa ti yàn wọ́n fún wa wọ́n wà tá a sì lè lọ bá tó sì lè bá wa ṣe. bẹ́ẹ̀ lẹ sọ èmi tí ẹ máa ń wò wípé kò sí tí ó ṣòro ṣe nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ nítorí pé àgbájọ ọwọ́ là á fi sọ̀yà ọgbọ́n ẹnìkan ò tó ìmọ̀ràn ẹnìkan ò sùn tá a bá kóra wa jọ tá a láwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò ìdójútòfò yìí ní ìyí tó jẹ́ pé wọ́n á gbé kalẹ̀ lọ́nà tó máa fi bá ìlànà ti ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ mu wọ́n pọ̀ ṣùgbọ́n lákàn tí wàá jókòó ronú nípa ẹ̀ kó àwọn èèyàn jọ òun ló kù sí wa lọ́wọ́ á ṣe é ṣe ẹ wá gbọ́ o nígbà kan ìjọba ní ètò kan tí wọ́n pè ní NHIS National Health Insurance Scheme èmi rò wípé ó máa dáa púpọ̀ tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ bá lè ṣe darapọ̀ mọ́ ètò yìí. bẹ́ẹ̀ ni a ní àwọn ẹgbẹ́ tó ń ṣe torí wọ́n wá nígbà yẹn náà a ní àwọn ẹgbẹ́ tó ń ṣe wọ́n darapọ̀ mọ́ ètò yìí bẹ́ẹ̀ tí wọ́n ọ̀pọ̀ tó bóyá tá a bá ra àwọn ẹgbẹ́ tó ń gbọ́ wa ní wákàtí jẹ́ kí a rí wọn ìgbà kan ọ́fíìsì wọn wà ní mímọ́ ibi tó wà lábẹ́òkúta ṣùgbọ́n tó bá fi wẹ́lọ̀ wọ́n á rí wọn wọ́n sì ń máa wá sọ́fíìsì wa ní àwọn ìgbà kan it's a federal government program. ìjọba ìpínlẹ̀ náà ti ṣètò irú ẹ̀. irú àwọn tó bá wà ní ìcháàjì tó bá lè máa rí àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ bóyá jẹ́ ẹ̀ka tó ń mójútó ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní àgọ́ ìjọba tá à ń pè ní Ministry of Community Development and Cooperative Department tó bá rí wọn wọ́n á mọ bí àwọn ẹgbẹ́ bí wọ́n ṣe máa keen into the scheme torí ó máa ṣe wọ́n ní àǹfààní ní ọ̀pọ̀lọpọ̀ àrùn ní ọmọ ẹgbẹ́ ń gbérìn tí wọn ò mọ̀ aláwọ̀ lè yẹ ẹgbẹ́ tó jẹ́ pé tó bá ń ṣe mítìn wọ́n máa gbé kinní tó máa fi wọn ìfúnpá tó máa fi yẹ ìtọ̀wò wọ́n máa gbé kalẹ̀ ṣùgbọ́n atúnáwọn ilé ẹgbẹ́ mi tó hàn kákún tó hàn tiẹ̀ mọ̀ pé ó necessary ṣùgbọ́n tá a bá rí ìpolongo tó tún ju ilé ìta àti ní lọ lórí ẹ̀ á jẹ́ kí oníkálukú lè mọ̀ wípé ó dandan ni fún wa láti máa ṣe àyẹ̀wò ara wa ká lè mọ ipò tá a wà. ẹ máa ṣeun o bí mo bá gbọ́ yín ó dàbí ẹni pé ọ̀nà àbáyọ náà láti ń láǹfààní láti mú jáde yìí ṣùgbọ́n àgàn ni ọ̀rọ̀ yìí o àjọgbé ni ó dàbí ẹni pé ìjọba pàápàá ní í ṣe nínú ìrànlọ́wọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kí lẹ́ni mo sọ ọjà rẹ̀. ó tọrọ lẹsọ yìí kan náà láti sọ yìí pé àjọ tí ìpínlẹ̀ Ògùn dá sílẹ̀ lórí health tó bá rí àwọn tó ń ṣojú wa ní iléeṣẹ́ ìjọba cooperative department wọ́n á mọ bí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ bí wọ́n ṣe máa darapọ̀ mọ́
irú àjọ yẹn débi pé gbogbo ọmọ ẹgbẹ́ ní bóyá ní àkókò ìpàdé ni o bóyá tí wọ́n bá ń ṣe ayẹyẹ àjọ̀dún ni o wọ́n á lè máa ṣe àyẹ̀wò in fact àkókò ìpàdé gan ló dáa lóṣooṣù kó ní kálukú lè mọ ohun ara ẹ̀ kán lè mọ ibi tó èèyàn bá tó dé dúró ní àgọ́ ara ẹ̀ tó bá dẹ̀ ní ìdí kó tètè tẹsẹ̀ mọ́rìn lọ ilé ìwòsàn wọ́n á lè sọ fún un. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun ìyẹn fi hàn wípé tí ilé iṣẹ́ tó ń ṣe àmójútó ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé iṣẹ́ Ògùn State Cooperative Federation Limited ìyẹn OGSCOFED láti ṣe àgbékalẹ̀ yìí kó wá kan àwọn ẹgbẹ́ ṣùgbọ́n àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tó mọ ètò yìí lọ́nà tí ò fi ní pa ẹgbẹ́ lára tó sì máa fi wúlò fún ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ jókòó wọ́n ṣe àgbéyẹ̀wò ẹ̀ káwọn èèyàn lè rí àǹfààní tó wà nínú ẹ̀ ìgbà tí wọ́n bá rí àǹfààní tó wà nínú ẹ̀ ni wọ́n á fọwọ́sowọ́pọ̀ láti gbé ètò yẹn lárugẹ àbí kílẹ̀ ni mo sọ ọjà rẹ̀ ẹ ṣeun gbogbo tí à ń sọ ni pé àìtẹ̀lé òfin ìlànà àti àwọn àṣà wa òun ló mú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro wá nítorí pé ẹ ti sọ nípa pé àwọn òfin tá a fi ń gbówó jáde o bá a bá tẹ̀lé o kò lè sáyà àsán o bí ò bá ojúṣàájú nínú ẹgbẹ́ wa o kò lè sí àyà àsán o bí ò bá sí pé alága akápò akọ̀wé àtàwọn ìgbìmọ̀ wọ́n ń lo àǹfààní táwọn jẹ́ aṣojú tàbí alákòóso wọ́n ń lò láti fi tọ́jú ara wọn nígbà tó mú ìjìyà bá àwọn ọmọ ẹgbẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ bá a bá tẹ̀lé gbogbo nǹkan wọ̀nyí ó dá mi lójú pé gbogbo ewu tí à ń mẹ́nubà yìí ló máa di àfihẹ́yìn tí ìlọsíwájú máa bá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mo fẹ́ kẹ́ ẹ fún gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe nípínlẹ̀ Ògùn lámọ̀ràn lórí kókó tá à ń sọ yìí. ẹ ṣe orin bàbá òbí ni báwo ló ṣe kọ́ ní bẹ́gbẹ́ bá ń dára látọ̀dọ̀ olórí ẹgbẹ́ ni bó ṣe rí gan nìyẹn àwọn àtàpẹ̀rẹ̀ wa ní ìgbìmọ̀ àníṣẹ́ṣe torí ẹ̀ ní ìwé òfin tí wọ́n fi gbé ìwé ẹ̀rí fún wa ló ṣe wà wípé ojúṣe ọmọ ìgbìmọ̀ kankan ni wọ́n ṣètò sílẹ̀ alága ojúṣe wọ́n ti sọ ẹni tó jẹ́ gbàkejì wọ́n ti sọ èyí tó jẹ́ kápò wọ́n ti sojúṣe ìwọ akọ̀wé wọ́n sojúṣe ẹ̀yin ọmọ ìgbìmọ̀ tó kù wọ́n sọ ojúṣe yìí wọ́n ṣe eléyìí kó má dàbẹ́ ní pé mi ò mọ kò sí nǹkan tó jẹ́ mi ò mọ̀ kódà ìwé òfin tá à ń sọ wọ́n ṣe ní Yorùbá wọ́n ṣe ní Ìgbò tó o bá gbọ́ Ìgbò ká Yorùbá ẹ̀ so kò gbọ́dọ̀ sí pé ẹ̀mí ò mọ̀ nínú ìṣàkóso ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àwa náà ta dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ wọ́n sọ tiwa náà àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe ìgbà míì ó máa rùn mí ní ti bá gbọ́ tí ọmọ ẹgbẹ́ mi sọ pé àwọn ìgbìmọ̀ wa wọ́n kàn jókòó síbẹ̀ ni látogójì ọdún wọn kúrò ńbẹ̀ ká bá ní ká yọ wọn máa rí ta ló fi wọ́n síbẹ̀ ẹgbẹ́ yìí lẹ fi wọ́n síbẹ̀ tó bá dẹ̀ di àkókò àjọ̀dún àyè wà tó máa ń sọ wípé a fẹ́ ṣe ìdìbò tó bá di ìgbà yẹn wọ́n ní kẹjá bá fẹ́ tún létò àkókò tó yẹ ká ẹ sọ nìyẹn lágbájá tá a yàn síbẹ̀ nígbà báyìí kò ṣe dáadáa o ẹja mélòó síbẹ̀ ṣùgbọ́n a ò ní ṣe ojú ìṣáájú ìbẹ̀rù bójó ó máa ń wà fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ torí náà ẹ má jẹ́ ká ṣojú ìṣáájú ẹ má jẹ́ ká bẹ̀rù ohun tó bá jẹ́ òtítọ́ tó lè mú ìlọsíwájú bẹ ẹgbẹ́ wa òun ẹ jẹ́ ká máa ṣe ká dẹ̀ máa sọ ní ìgbà gbogbo tá a bá ń sọ ẹnìkan máa rántí níjọ́ kan wípé alágbájá báyìí ń sọ nǹkan báyìí o ẹ jẹ́ ká tẹ̀lé torí náà mo rọ̀ wá àtọmọ ẹgbẹ́ àtolórí ẹgbẹ́ ohun tí òfin bá ní ká ṣe òní ká ṣe ká má dáwọ́ wú ká má dẹ̀ kọjá àyè wa Olúwa ràn wá lọ́wọ́. àmì àṣẹ Èdùmàrè yẹn máa ṣe ń wo màmá wa jẹ́ Olawanle Bisiriyu á máa rí yín bá o ẹ máa mọ̀ ọ́ ṣe o àdélébáre o àrìnàkóre o àkòyá ibi o ẹ̀yin kọ́ yìí kì í dùn púpọ̀ ṣókí báyìí ní ọbẹ̀ òde ní ìlàrídé lónìí lórí ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé ẹ má gbàgbé pé gbogbo ohun tó jẹ wá lógún lórí ètò ní ìgbáyégbádùn àti ìdàgbàsókè ìtọrọ ajé gbogbo èso ń bọ̀ wá ìyálọ́jà bàbá alájẹ gbogbo oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣòwò ẹ̀yin àgbẹ̀ lóko gbogbo yín pátá ńlá ń kí pé ajé ò máa wọgbà o ẹ máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbégbá a ò ní lọ́pọ̀ tán ká tó rí míì láṣẹ ọba mi Èdùmàrè èmi kan náà ni o Olumuyiwa Bamgbose lórúkọ tèmi ẹ wò lọ́tùn kẹ wò lósì ire ni ẹ wò lẹ́yìn kẹ wò wájú ire ni ẹ wò lókè kẹ wò nísàlẹ̀ ire ni ẹ wò láàrin gbogbo bí tẹ wà lọ́wọ́ báyìí kí lè rí ire ní báwo ló ti tóbi tó kẹ̀kẹ́ bó bá rí bẹ́ẹ̀ ẹgbàá mú síbẹ̀ aláfọwọ́sowọ́pọ̀ kó máa ní àjẹ́